Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Ẹ kú ọjọ́ méjì, ẹ kú ọjọ́ mẹ́ta o, ọ̀dẹ̀ ọ̀dà bí. Ara kìí ni olókun ara òní ni wá, ara kìí ni ọlọ́sà ara òní ni wá o. A ti jáde láàárọ̀ yìí, àní jáde lékú lọ́wọ́. Ìpadà wọlé wa àní délé bòkú ọkọ, àní délé bòkú aya, àní délé bòkú ọmọ o. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà lájò, àjò ó jò fún yín, ẹ̀mí jò sájò. Ẹni ó bá jò sájò, òun lẹni tí ò rí gbámù kọ, tí ó lè nàka sí nǹkan kan pé ohun tó ń gbèsè rèé, Ọlọ́run ní jẹ́ tí yín ó rí bẹ́ẹ̀ o. Àjò ni ó jò fún yín. Kẹ́ẹ̀rì tajé ṣe tọ́nà yín ó là. Àwa tá a wá wà nílé náà, àníwà bákan náà bí omi adágún, ọ̀nà gbogbo wa là kò ní dí láéláé o. Ọya ẹja abomi ọgbọ́n mu. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan. Kẹ̀jẹ́ afẹnu kẹ́mú, ẹ̀jẹ̀ afẹnu mẹ́nu káfẹ́tì mété. Ẹ̀yà mi létí ìtọ̀tún yín fi tò sílẹ̀. Wá gbọ́ ètò yìí kọ́ kọ́gbọ́n. Ìwọ tó ti lọ́gbọ̀n ẹyọ kan tó níwọ̀ ọ̀kan mọ́ tó nítorí pé o ti bọ̀ ìmọ̀ ẹyọ kan tó o bá kọ́ sí mọ́ òní kò lójú kan ọgbọ́n rẹ̀ ò ní di méjì. Ìwọ tó ọlọ́gbọ́n méjì tó níwò òní kọ́ sí ọgbọ́n rẹ̀ ò ní di mẹ́ta ni o. Ìwọ tó ní mẹ́ta tó níwò òní kọ́ sí ọgbọ́n rẹ̀ ò ní di mẹ́rin. Mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fòótọ́ ọ̀nà jáwé. Mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fòótọ́ ọ̀nà wàgbò. Ẹ kú kalẹ̀ gbogbo ẹ̀yin bàbá mi. Àṣírí tí mo ń wá fún wa lónìí là ń pè ní ìríran inú oúnjẹ. Pàápàá jùlọ ó wúlò fẹ́yìn tẹ́yìn máa lọ kílọ̀bù, ẹ̀yin tẹ́yìn máa ṣe fàájì, alámùpara, alámùsọ́ọ̀tì, alámùjáàmù. Ẹ̀yin tẹ́yìn jẹun lé tọ́jẹ́ pé búkọ̀ olóúnjẹ lẹ́ẹ̀ máa wá káàkiri. Tọ́jẹ́ pé ilé ọ̀rẹ́ lẹ́ẹ̀ máa wá kiri, òde tí wọn ò pè yín, òde kẹ́lẹ́nu sẹ́nu, òde gbẹ́nu sí, òde mú kan sí, òun lẹ́yìn máa wá kiri. Ọ̀wá sàádọ́ àwọn ọmọ rẹ̀ kọ́ mọ́ bá kúkú gífà ọjọ́ ṣiṣẹ́ yìí kọ́lọ́wọ́n máa lò ní sábàbí fún gbogbo wa. Àwọn àgbàlagbà máa lo iṣẹ́ yìí, ó jẹ́ iṣẹ́ ìríran. Àìpé báwọn ẹni bí bá fi nǹkan sóúnjẹ fún ni. Ọ̀tọ̀ ní ìfúra o, ọ̀tọ̀ ní òmọ́ o. Àríran dúra wọn lọ o. Ìríran ó dúra wọn lọ o. Ìríran ká máa rí nǹkan tí bá ń bọ̀ wá sínú láìfù èèyàn ọ̀tọ̀ làwọn yẹn o. Ìríran tó ń jẹ leléyìí. Ẹ wo apá ọ̀tún mi, ẹ rí i pé kọ́ọ̀pù ni tí wọ́n bu ọtí sínú ẹ̀. A lo àwòrán yìí o kó fi kẹ́ẹ̀lì gbàgbọ́ yé wa dáadáa. Ẹ wo apá òsì, ẹ rí ìtànná yẹ́lò. Ewé yìí ní jẹ́ ìwé elégédé, ìtànná rẹ̀ lọ yẹ́lò. Àwọn eléyìnbó a máa pè ní pumpkin. Elégédé làwọn bàbá wa fi pé wọ́n fi kọ́ lónìí pé elégédé tànná ojú rẹ̀ ọ̀yẹ̀là. Ọ̀yẹ̀là kí n ríran ọ̀yẹ̀là. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan rere làwọn àgbàlagbà ń lo ìtànná elégédé fún o. Àṣẹ̀kọ́ ọ̀bọ̀ èyí ni part 2 lórí ọ̀rọ̀ elégédé tá a sọ̀rọ̀ nípa rẹ̀. Ẹ wá gbọ́ ẹ̀ súnmọ́ bí. Ẹ máa tó bí ẹ máa kà á bí mo bá ṣe ń tó kalẹ̀ o. Ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ ni wípé tí wọ́n bá mú ewé yìí, wọ́n ju àtàrí kọ̀ọ̀kan sínú ẹ̀. Tí wọ́n bá ju àtàrí, wọ́n lè já kọ́pọ̀, wọ́n wá fi ọmọ àtàrí kọ̀ọ̀kan sínú ẹ̀. Wọ́n tò sínú agbada tí àtàrí yẹn ò ní bọ́lẹ̀. Wọ́n jó bẹ́ẹ̀. Tí wọ́n bá ti jó, a máa fi lo ẹ̀kọ ni. Ó lè dá aṣọ yìí kó máa fi lo ẹ̀kọ gbígbóná. Ó lè fi máa mu tíì. Ní agbára Ọlọ́run bí wọ́n bá fi nǹkan aburú sílẹ̀ fún ọ, Ọlọ́run ó sì jẹ́ kó rí. Ó rí sáà ni.
ẹ sọ kó di ní. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tẹ́ bá rí ibi tí elégédé bá so tọ́pọ̀ àwọn àgbàlagbà máa wo oyin tó bá kú sínú inú fúláwà elégédé yìí wọ́n jà yọ pọ̀ èyí tó yin bá kú sínú rẹ̀ wọ́n sà wọ́n jò pẹ̀lú odidi atari kan àmọ́ abilẹ̀ kan náà ni ó di ìpele méjì o. ìpele ẹlẹ́ẹ̀kẹta tó bá jẹ́ pé wọ́n fẹ́ lò ní emergency wọ́n lè ta oyin sí inú ihò fúláwà elégédé yìí tí ó pọ̀ wọ́n wà rọra dúró sẹ́gbẹ̀ẹ́ kan táwọn oyin bá ti wọnú rẹ̀ wọ́n máa kì í mú papọ̀ mọ́ fúláwà yìí wọ́n máa já papọ̀ wọ́n máa kì í mú wọ́n máa já papọ̀ wọ́n máa kì í mú wọ́n máa já papọ̀ tí wọ́n já tí ó pọ̀ kò ságbádá pẹ̀lú dídí atari a máa fi lo ẹ̀kọ a sì lè fi lo tíì ẹ sọ pé di ení tí jẹ́ section A. section B ṣe rí ewé yìí ewé kan náà ń bẹ à ń pè ní ewé ilá ṣe mọ̀ pé ilá ìrókò ń bẹ ilá àbáláyé wà ṣe mọ̀ bẹ́ẹ̀ ilá kan bẹ yóò ṣe pékété ọ̀kan bẹ yóò gùn sọ̀bọ̀lọ̀ èyíkéyìí nínú ilá ọkrọ̀ èso ilá ṣe mọ̀ pé ewé ilá náà máa ní fúláwà àti ìtànà ilá yìí òun náà ní ihò bélégédé ṣe ní yìí ẹ ju ọmọ atari kọ̀ọ̀kan ẹ fi síbi ojú ihò yìí tẹ ẹ bá lọ wò ó ihò yìí yóò ti bo atari mọ́lẹ̀ láìpẹ́ bá fi sí ní àárọ̀ kùtùkùtù kẹ lọ nírọ̀lẹ́ ihò yẹn ilá atari yẹn yóò ti wọnú ilá yẹn yóò ti wọnú fúláwà yẹn ẹ gbádùn mi tẹ bá wá ẹ wá já ẹ lè ṣe sọ́nà tó pọ̀ ẹ lè ṣe wọn bá tágbára yín bá ká ẹ dá ságbádá ẹ jù kódà àwọn bàbá wa máa já papọ̀ mọ́ ti tóní ti elégédé yìí tí wọ́n sì jò papọ̀ tí sì ń ṣiṣẹ́ kan náà tí ń ṣe kí ni mo pè é tí ń ṣe iṣẹ́ kan náà kódà àwọn bàbá wa máa lo èso òwúrẹ́ gẹ́ngẹ́ tí wọ́n kì í bọ ti elégédé wọ́n sì lo èso ìdò tí wọ́n lò sí tí wọ́n jò pẹ̀lú odidi atare tó gbogbo ẹ̀yin tẹ́ bá lo sẹ́yìn yọ́ọ̀kù ẹ̀yin ṣiṣẹ́ ẹ̀kù mo mọ fún wa wá lódìdí èyí jẹ́ part 2 lórí ọ̀rọ̀ elégédé ẹ lọ ṣe ẹsẹ̀ kalẹ̀ torí àwọn ọmọ yín kódà à ń lò fún ọmọ tó bá ti dá owó mọ̀ débi pé ó ti dá nǹkan mọ̀ ṣáà pé ọmọ tó bá ti dá iná mọ̀ tó ti mọ̀ pé iná lélẹ́yìn tó bá fọwọ́ kàn tí ó jo à á ṣe é fún wọn débi pé tó bá ti rí nǹkan bẹ́ẹ̀ yọ sáyìn oògùn yìí oríṣiríṣi ọ̀nà ló pín sí èyí jẹ́ oníwọ̀nba belenga tá a lè fi síta gbogbo ẹni tó bá lò yóò wúlò fún yín ẹ dánlóòdù ẹ ṣíà rẹ̀ èèyàn ti bẹ lókè òkun ẹ sẹ́ndì àwọn tó wà lókè òkun gan wọ́n lè rí elégédé ń bẹ̀ wọ́n lè rí tí wọ́n ó ṣe é fúnra wọn táwọn ní ó ṣe é ọṣẹ rẹ̀ náà ń bọ̀ ìpara rẹ̀ ń bọ̀ gbogbo ẹ̀ lásàlàyé fún yín ǹjẹ́ gbọ́ báyìí àṣẹ é tó àṣọ̀rọ̀ yìí jáde torí pé káfí polówó pé kẹlẹ̀ ìwádọ̀ wa rárá o kó lè jàǹfààní bẹ́ẹ̀ mọ́ wa lówó àgbà o ẹ̀dá béèrè ìwé ìtumọ̀ àlá kò sí ìwé ìtumọ̀ àlá kan mọ́ o láti bí ọdún 5-7 sẹ́yìn ni o láti ṣèwé ìtumọ̀ àlá o ǹjẹ́ gbọ́ dáadáa báyìí ní sè gbogbo bí tẹ́ ń gbọ́ láì fídíò mi tí mo sọ pé ẹni tẹ́ wà béèrè kí nìkan 2000 láti bí ọdún 7 sẹ́yìn ni o tiẹ̀ ti jù bẹ́ẹ̀ gan lọ gan pàápàá ayé ìjọ́hun nu o wọ́n máa pè mí lórí WhatsApp ayé ìjọ́hun nìyẹn o ẹ pè mí ní WhatsApp ń gbé kọ́ ẹ tí n bá bísí ń sọ fún yín pé mo bísí torí nọ́mbà méjì tí ń kọ́kọ́ ti síwájú yìí hotline mi ni tí wọ́n bá pè mí dàrẹ́tì tí ọba lọ ìṣe ní Nàìjíríà ni pé WhatsApp ẹ̀ sọ́bọ́ pé WhatsApp ẹ̀ nọ́mbà náà rèé o tí ń fi ilẹ̀ yìí o +23480 3298 3298 mọ́dọ̀ kò ṣeéfù ẹ̀ tó tún gbà lẹ́ẹ̀kan sí +23480 3298 3298 mọ́dọ̀ kò ṣeéfù ẹ̀ yẹn tó fún ọlọ́kan sí +23481 33 155 111 gbọ́ dáadáa +23481 33 155 111
1111. Jẹ́ wá fún nọ́mbà orílẹ̀-èdè Benin. Gbogbo ẹ̀yin tẹ́ wà níbẹ̀ pátápátá lọ tẹ́ ẹ d'Abidjan. Bẹ́ẹ̀ yẹn bá pe nọ́mbà Benin mi kí n wà ní Nàìjíríà yóò rìn gí o. Mo rọ́ọ̀mù ẹ̀ ní o yóò rìn gí o yóò sọ̀rọ̀ sókè yóò sọ̀rọ̀. Ọ̀yà jẹ́ nǹkan nọ́mbà Benin +22954651928. Ọ̀rọ̀ ọ̀gbọ́n dáadáa +22954651928. Yóò yẹ wá o kò ní yẹ lẹ̀ ẹ̀yin ará Abidjan ẹ̀ máa retí mi o títí oṣù tí ń bọ̀ ẹ pàdé mi ní Sódèsí Àbọ̀bọ̀ ní Abidjan. Ire o ayé wà fún ìwọ tó bá fẹ́ ṣètọ́jú ara rẹ báyà ń pàṣẹ àrùn ara kan ni àbọ̀ bá bẹ̀rẹ̀ nípa àkọsẹ̀jáyé wọ́n kan sí wa àwa kọ́ Ọlọ́run ni o ó sì gbá láyé tó kún lórí ẹ̀ wọ́n pàdé mi ní WhatsApp owó lọ́sàn o èyí sọ̀fẹ́ o wọ́n bá darapọ̀ mọ́ WhatsApp wa ọ̀nà méjì ló pín sí private ń bẹ public ń bẹ nǹkan tó bá jẹ́ private 5,000 ló fi wọlé ó sì máa san 5,000 lóṣù àǹfààní rẹ̀ ọ̀pọ̀ o ṣùgbọ́n ọ̀dọ́ bá wà public ọ̀làǹfààní àti béèrè kankan ọkàn jẹ́ mẹ́mbà lásán ni yóò yẹ wá pọ̀ níyẹn lẹ ire kábíyèsí. olùrìbàrìbà ọlọ́mọ mọ́mọ́ rí bá o.